Ebola tún ti ṣẹ́yọ ní DR Congo ó sì pa èèyàn 15. Ó kéré tán èèyàn 15 ló ti jáde láyé báyìí lórílẹ̀‐èdè olómìnira Congo látàrí àrùn Ebola tuntun tó ṣẹ́yọ níbẹ̀. Iléeṣẹ́ ètò ìlera orílẹ̀‐èdè Congo ló fìdí èyí múlẹ̀. Obìnrin aláboyún ẹni ọdún 24 kan ni wọ́n kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Ebola tuntun náà kọlù lóṣù kẹjọ tí wọ́n sì dá a dúró sílé ìwòsàn fún ìtọ́jú. Àwọn àpẹẹrẹ Ebola bíi akọ ibà, kí ẹ̀jẹ̀ máa jáde káàkiri ara àti kí èèyàn máa bì láì dáwọ́ dúró ni aláboyún náà fi hàn tí wọ́n fi fura pé Ebola ló kọlù. Iléeṣẹ́ ìlera orílẹ̀-èdè DR Congo fi kún pé aláboyún yìí padà kú lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara rẹ̀ púpọ̀ ti daṣẹ́ sílẹ̀ tí wọn kò wúlò fún un mọ́. Nínú èèyàn 15 tí wọ́n ló ti kú látàrí Ebola, 4 nínú wọn ló jẹ́ òṣìṣẹ́ elétò ìlera. Bí wọ́n ṣe sọ, èyí ni ìgbà 16 tí Ebola yóò ṣẹ́yọ lórílẹ̀‐èdè náà látàrí àìsí ètò ìlera kíkún àti ìdààmú ìkọlù tó ń fìgbà gbogbo kojú wọn. Àwọn aláṣẹ ibẹ̀ sọ pé èyí tó ṣẹ̀ṣẹ̀ gbòde èyí ṣẹ́yọ ní àárín gbùngbùn agbègbè Kasai àti pé èèyàn 22 ní àkọsílẹ̀ wà pé wọ́n ti lùgbàdì àrùn Ebola. Láti ṣẹ́gun Ebola tuntun tó ṣẹ́yọ ọ̀hún, àwọn aláṣẹ orílẹ̀-èdè Congo ti gba àwọn èèyàn wọn nímọ̀ràn láti rí dájú pé wọ́n fọwọ́ wọn déédéé. Yàtọ̀ sí èyí, wọ́n ní kí wọ́n ṣọ́ra fún ìkójọpọ̀ ọ̀pọ̀ èèyàn lójú kan ṣoṣo, pàápàá láwọn agbègbè tí ó ṣeé ṣe kí wọ́n fi ara kásá àrùn náà jù. Àyẹ̀wò fi hàn pé irúfẹ́ Ebola tí wọ́n ń pè ní Zaire strain ló ṣẹ́yọ yìí kò wọ́pọ̀ ṣùgbọ́n ó léwu gidi bí wọ́n ṣe sọ. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìlera lágbàáyé sọ pé ìwádìí ti ń lọ lọ́wọ́ ní àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí kàn. Iye àwọn ibi tí àpẹẹrẹ akọ ibà ti ń fojú hàn lára aláìsàn tí wọ́n ń bì tí wọ́n sì ń ṣègbẹ̀sẹ̀ gburu. Àjọ náà kìlọ̀ pé ó ṣeé ṣe kí òǹkà àwọn tí Ebola kọlù pọ̀ sí i bí wọ́n bá ń kó ran ara wọn. Wu ṣàlàyé pé àwọn ti rán ikọ̀ alábòjútó pàjáwìrì lọ sí àwọn ibi tí àrùn yìí ti ń ṣọṣẹ́ kí wọ́n lè fi imú fílẹ̀ mọ́ ibi tó dé dúró, ìtọ́jú tó yẹ àti ìdènà rẹ̀. Wọ́n tún pín àwọn nǹkan èlò ààbò pẹ̀lú bí wọ́n ṣe ń wí èyí tí wọ́n lè máa gbé rìn kiri láti tètè kápá àrùn náà níbikíbi tó bá ti ṣẹ́yọ. Adarí ẹkùn àjọ Wu, Dókítà Mohammed Janabi, ṣàlàyé pé àwọn ń ṣiṣẹ́ náà pẹ̀lú ìpinnu láti dẹ́kun Ebola yíká. Ó ní ìtọ́jú ọlọ́kan-ò-jọ̀kan ló wà nílẹ̀ láti ọdún 2000 èyí tí wọ́n fi ń kápá oríṣi Ebola tí a mọ̀ sí Ervebo Ebola. Ó ní èyí náà lágbára láti dènà Ebola tuntun tó ṣẹ́yọ yìí. Ó ṣeé ṣe kí wọ́n kó oògùn ìtọ́jú láti Kasai lọ sí Kinshasa láti fún àwọn òṣìṣẹ́ elétò ìlera ní abẹ́rẹ́ àjẹsára tó lè dènà kíkó àìsàn náà. Ọdún kẹta sẹ́yìn ni Ebola ṣẹ́yọ ní DR Congo, èèyàn 6 ló sì pa. Èyí tó ṣẹ́yọ níbẹ̀ ní 2018 sí 2020 ló le jù, èèyàn tó lé ní 2,000 ló bá a lọ. Ọdún 1976 ni kòkòrò Ebola kọ́kọ́ jáde sáyé, èyí tí ìgbàgbọ́ wà pé lára àdán ló ti ṣẹ́yọ létí odò Ebola níbi tí wọ́n ń pè ní DR Congo báyìí. Bí wọ́n bá ní ìfarakọra pẹ̀lú ẹni tó ní Ebola, yóò ran èèyàn tàbí bí èèyàn bá fi ẹnu kò wọ́n lẹ́nu, imú tàbí fọwọ́ kan ẹ̀jẹ̀, ìtọ̀ tàbí ìgbọ̀nsẹ̀ wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.